máa wò ó lè wò Fresh FM Ajímọ̀bí máa wò ó lè wò Fresh FM Ajímọ̀bí máa wò. Má yà rọgùn ọmọ Fresh FM Ajímọ̀bí máa wò ó lè wò Fresh FM Ajímọ̀bí máa wò. Àkàndá alórọ̀rọ̀ lẹ́nu bíi tejò. Káàbọ̀. Ẹja àrọ̀ ní mú gbajúmọ̀ jẹ kòló. Bẹ́ẹ̀ni. Ẹran ẹni ní mú ní jẹ̀dín. Bó ti rí nù. Ó ti dòrìṣà mo di Ṣàngó. Ta ni ó tọ́ láyà? Ibi tí wọ́n sọlẹ̀ sí Ọ̀yẹ́ nìkan. Kò yé bá bẹ́ẹ̀ nìkan. Bọ̀tì. Ó ṣe ọwọ́ mi ń jò wèrèwèrè. Bó ní lọ. Ìpínlẹ̀ Ọ̀yọ́ mo sì dórí kọ. Ìlú Ìbàdàn lára ti gbé fẹ́ sán. Ìbàdàn. Ajímọ̀bí fẹ́ wú Fresh FM. Kò tó bẹ́ẹ̀. Rédíò Yínká Ayéfẹ́lẹ́. Music House. Nítorí ìkíni. Kí ló ṣẹlẹ̀? Kí l'Ayéfẹ́lẹ́ ṣe? Kí ló dé? Ṣé rédíò yẹn ṣẹ̀ṣẹ̀ débẹ̀ ni? I wonder. Àbújọ Ajímọ̀bí fọ́ tẹ́lẹ̀. Àbí kí l'Ajímọ̀bí ń wò tẹ́lẹ̀? Ọ̀tẹ̀ náà ń bá ká. Ṣé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kì í gba táàsì lọ́wọ́ wọn? Àbí? Kí ni Ajímọ̀bí fẹ́ fi ọ̀gbọ́n àìnísàlẹ̀ yẹn ṣe? Torí Yínká Ayéfẹ́lẹ́ ló tún bẹ̀ ṣe. Ó ní o gbogbo aláwọ̀. Kò sẹ́ni ó fẹ́ kọ́lé síbẹ̀ tẹ́lẹ̀. Àbí? Ṣé torí pé wọ́n ń sọ òótọ́ ní Fresh FM? Wọn kì í fọ̀rọ̀ ṣègbè ní Fresh FM. Bó ṣe rí náà ń sọ. Ìròyìn tó gbẹnu tán làwọn ń sọ. Tó mú. Kì í kúkú ṣe pé wọ́n ń takò ìjọba kankan. Àbí nítorí pé ayé ń fẹ́ tiwọn. Wọ́n popular. BCOS ọ̀wá rówó pamọ́. Tó jẹ́ tìjọba. Ṣé torí ẹ̀ ló ṣe fẹ́ gbógun ti Fresh FM? Kí ló ń bá ká? Gómìnà Abíọ́lá Ajímọ̀bí má dán wò. Tó ń gbọ́. Bọ́ bá dán wò. Ó ṣẹ̀ṣẹ̀ jáde kó láyé ni. Ọ̀dàn tán ni. Kí ló dé táwọn aṣíwájú tiwa kì í ronú gan? Kí ló dé? Yínká Ayéfẹ́lẹ́ is an entertainer. Ní gbogbo ìlú òkè òkun. Káàkiri. As an entertainer. Wọ́n máa ń treat wa specially ni. Nítorí ẹ̀ ní. Ti Nàìjíríà ò rí bẹ́ẹ̀ a sì bínú. Akú ti gba kádà. Ẹnu kì í ṣèṣìn lára fọ́kèmù Ajímọ̀bí gan. Tó nìkan ni. Ó dàbí ẹni pé arúgún ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀. Àpàní. Torí béèyàn kì í bá ṣe arúgún ni. Àní ká ní Ajímọ̀bí kì í ṣe ọ̀tá ajé. Ó yẹ kó lè ro inú ẹ̀ lẹ́ẹ̀mejì. Ṣé kò lóní mọ́? Kó tó sọ síta pé òun fẹ́ wo Fresh FM. Ṣé kò ronú ni? Ìjọba ìpínlẹ̀ Èkó ti fẹ́ ṣe bẹ́ẹ̀ rí. Wọ́n fẹ́ fẹ́ títì sẹ́yìn. Ní Bẹ́gà Òjòdú. Ọ́fíìsì Olúgbénga Adébóyè Àbẹ̀fẹ́ jẹ́ngbé tí èlé mi wá fọ́ọ̀lù sínú rẹ̀. Fún wọn tán tí a. Gbogbo èèyàn tiẹ̀ sì ń bá Gbénga Adébóyè fún wọn tán bẹ̀bẹ̀. Gbogbo èèyàn tiẹ̀ sì ń bá bẹ̀jọba. Fún wọn tán nìkan kan mọ́ bó ń bẹ̀jọba o. Ó ní ẹbí wọn lẹ̀. Bọ̀tì àmọ́ àṣẹ̀yìnbọ̀. Kí ló wá ṣẹlẹ̀? Ìjọba fi ọ́fíìsì Gbénga Adébóyè sílẹ̀ níbẹ̀ títí dòní. Wọ́n ní àwọn fi ọ̀nà rẹ̀. Olúgbénga Adébóyè ò sí láyé mọ́. As an icon. Bọ̀tì ọ́fíìsì rẹ̀ sì ń bẹ ní Òjòdú dọ̀la. Ó wà ń bẹ́ẹ̀ dídí. Ó dáńfó gedegbe ni. Wọ́n tún ẹ̀yìn rẹ̀ ṣe wọ́n tún àyíká ẹ̀ ṣe. Wọ́n fi ọ̀nà Olúgbénga. Ajímọ̀bí ọ̀wá lè ọ̀nà Yínká Ayéfẹ́lẹ́ tiẹ̀. And again kí l'Ajímọ̀bí fẹ́ lo ibẹ̀ fún gan. Wọ́n ti du aláìsí títì yẹn tẹ́lẹ̀ rí. Sọ fẹ́ tripuláìsì rẹ̀ ni. Àbọ̀ fẹ́ fọ aláìsí rẹ̀. Bó sì jẹ́ bó sì fẹ́ sixláìsì ẹ̀ ni. Ọ́fíìsì Gbénga Adébóyè ò tó two bedroom flat. Kò ṣeé fi wé Fresh FM. Tó tóbi jàǹràn-jàǹràn o. Ilé ńlá àwòsífìlà. Tọ́jà pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó wọn ti run síbẹ̀. Ńbẹ̀ náà ni studio Yínká Ayéfẹ́lẹ́ wà. Ibẹ̀ ló wà. Irinṣẹ́ eré ẹ̀ náà ibẹ̀ ló kó o sí. Gbogbo ẹ̀ pátá ibẹ̀. Kéèyàn kan wá gbé búdòsà níbẹ̀ o. Láì sápà. Ẹ rí i pé ọ̀tá ajé ni. Àfọwọ́kọ. Táìmù yìí ni mo ẹ̀ṣẹ̀ wá gbà wípé. Pé kí ni ọjẹ́? Ọ̀tá ìlú. Ọ̀tá mẹ̀kúnnù ńlá Ajímọ̀bí. Ọ̀tá àlọ́síwájú. Ọ̀tẹ̀ àgbàdo ni ọ̀tán nínú àparò rẹ̀. Inú ẹ̀jẹ̀ ló wà. Ojú mi wọn ti bí ni ó sì pàgbà tí ń bínú ọmọdé. Irú èlé pẹ́. Inú ni bí ni ọkàn ta ìmọ̀ wá o. Ọkàn ń bínú Ayéfẹ́lẹ́ lásán ni. Bẹ́ẹ̀ni o. Ṣé Fresh FM ló ní ọmọ rí ìjọba rẹ̀ ṣe ni? Àbí Fresh FM ló ní ọjà àwọn òṣìṣẹ́ lówó? Kí ló kàn wọ́n? Ṣé Fresh FM ló ní kọ́ tẹ́ lọ́wọ́ àwọn stúdẹ̀ntì ni? Ìlàsẹ̀ papọ̀. Ṣiṣẹ́ ṣe wá ń bá olórí ìjọba gan. Bóyá o ti fẹnu kọ. Àárọ̀ rẹ̀ da òǹjó. Ọ̀sán rẹ̀ da òǹyọ̀. O ti mọ balẹ̀ rẹ̀ ó ti rí náà. Tó o bá fẹ́ kí àṣìṣe ọba o parí ìjọba. Tó ń gbọ́. Fi Fresh FM sílẹ̀ fún Yínká Ayéfẹ́lẹ́ mọ́ wo. Má dán wò. Kó má ba àṣẹ̀sí kò nílé ìjọba. Tó gbọ́ o. O rí pọ́ tẹ́bọ̀. O ti tẹ́. Pẹ̀lú àwọn ọba tó gbé adélé lórí ni. Ọlọ́run bá ń gbọ́. Àwọn ọba òsì tó yàn láìsí ọwọ́ Olúbàdàn ń bẹ̀. Kí lọ́kàn gómìnà
nínú ọ̀rọ̀ lọ́balọ́ba ṣé wọ́n máa ti ń jẹ́sẹ̀ ṣe ni ṣé báwa la fàmọ̀dù fẹ́kùn àwa la fara oko láwùsá jẹ àwa ìpínlẹ̀ Ọ̀yọ́ la fún gbèrà lọ́tí mu ta ni ó fè bó tó ní give me another tumbler give me another tumbler àwa sì ṣẹ́gun náà àsọfìlọ̀kan àbọ̀nù bí o náì àrí náì fìlọ̀kan àbọ̀ ló sì ti sọnù yìí gbogbo tá a rò bọ́ yẹ kó o ṣe fún wa lórí ìjọba kò sí kankan bẹ́ẹ̀ èyí ta ní kí òkúbò rẹ̀ ọ̀bọ̀kọ̀ bọ́ àfi ti Fresh FM tó ranjú mọ́ òkè ṣé Yínká Ayéfẹ́lẹ́ sí ọ lẹ́sẹ̀ kan ni tó bá jẹ́ bẹ́ẹ̀ lórí Ajímọ̀bí jèbùrẹ́ jèbùrẹ́ awo olùgbẹ́bẹ́ àbí olóhùn ọgbà ìyàwó rẹ ni kí lẹ fẹ́ fi bíódè yẹn ṣe Akàndé gbẹ̀gbọ́n ní Fresh FM ẹ má wulẹ̀ sọ̀tẹ́ rẹ̀ lásán Yínká Ayéfẹ́lẹ́ ya máàpù bísínẹ̀sì ẹ̀ ni ọmọ wọn nípò ti Èkìtì sí master planner kì í ṣe pọ́kàn déédéé rò láti gbé rédíò kalẹ̀ overnight ó ṣe homework ẹ̀ dáadáa ni ó wo ibi tí àwọn rédíò yòókù tí wọ́n ti ní lapses ó wá gbé tiẹ̀ kalẹ̀ ó sì ń ṣe dáadáa ó wá lọ fẹ́ wo ṣé wọ́n nìkan ni gómìnà ni ṣé wọ́n nìkan gómìnà ni náwó sí BCOS náà kí wọ́n kó modern equipment wá síbẹ̀ ó rí pé BCOS náà yóò dáa ṣèjọba rẹ ò tí ì polówó lórí Fresh FM látìgbà tó ti dé ni àbí ìjọba rẹ ò tí ì ṣe nǹkan kan bẹ̀ ṣe é gba táàsì lọ́wọ́ Yínká Ayéfẹ́lẹ́ tẹ́lẹ̀ ṣé bí ó dé yẹn ò ní certificate of ownership àbí town planning ò rí bẹ̀ tẹ́lẹ̀ kí ni wọ́n wé tó o bá wo palẹ̀ kí lo fẹ́ fi ṣe kí lo fẹ́ gbà nínú ilé wíwó gan àǹfààní èwo lo fẹ́ jẹ nínú bàṣìjẹ́ sọ ọmọ ipò arúgbó ọmọ nínú Bíbélì ṣé tó o bá sùn ságà kó o tó lọ ṣó ò ní wálé mọ́ ni àbí ọ̀fẹ́ pọntán bodò jẹ́ Ajímọ̀bí sọ fẹ́ jẹun tán fún àwòdànù ṣé káwa tó kù ọmọ pọn mi ṣé ká má jẹun mọ́ ni àmúwọ́ Ọlọ́run wá lè yí ni àbáyàn mọ́ àfọwọ́fà wa ni àbí àránsí ẹ̀fún ni àbí èdè àbìlú ni tàbí àṣàṣì ńgbà bá dìbò fọlọ́ṣèlú torí kó lè bá àmú inú wa dùn bọ̀tì tó jẹ́ pé ìbànújẹ́ ni wọ́n ń kó bá wa má ṣe o má ṣe o má dán wò Ajímọ̀bí bó bá dán wò ewu ń bẹ́ẹ̀ má bà ọjọ́ ọ̀la àwọn ọmọ rẹ jẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kàkà kó gbájúmọ́ṣẹ́ ìlú ní fẹ́rẹ́fẹ́ tó kù kó gbá sílé ọ̀dà náà sọ fẹ́ bá APC jẹ́ ń bàdàn ni àbúrò pàdìbò fẹ́ gbẹ wọléwọlé ọkọ̀ rokoroko kò réré oko jẹ́ ọ̀rọ̀ Ládòkè Akíntọ́lá yunifásitì ń bẹ́ẹ̀ ẹ̀rí nǹkan kan ṣe sí ìwo ni tówó institution tẹ́ tún fowó kún àbí àwọn ọ̀rẹ́ rẹ tó ní rédíò tó jẹ́ orogún Fresh FM tí ó sì ṣe dáadáa tó àwọn ló ní kó rèé báwọn wo Fresh FM gbogbo òṣìṣẹ́ fẹ̀yìntì tó jẹ lówó yẹn ń kọ́ àwọn ìyá àti bàbá tiwa tí wọ́n fi gbogbo ọjọ́ ayé wọn sìn ló sìnjọba bọ̀tì ó yẹ kí wọ́n fẹ̀yìntì máa jẹun Ajímọ̀bí ti fẹ́ fi bẹ̀lù wọ́n pamọ́ létàn gbogbo ìlú Ìbàdàn pátá ẹ jẹ́ ká dìde ìrànlọ́wọ́ sí Fresh FM rédíò mẹ̀kúnnù tí ọ̀jẹ́ kí ti wá ó dé ni Ajímọ̀bí ọ̀gbọ́dọ̀ wo Ajímọ̀bí ọ̀gbọ́dọ̀ wo tájímọ̀bí bá wo ewu bẹ́ẹ̀ gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹjẹ́ dìde ìrànlọ́wọ́ sí Fresh FM gbogbo ọmọ Nàìjíríà nílẹ̀ yìí àti nílẹ̀ òkèèrè Ajímọ̀bí ọ̀gbọ́dọ̀ wo Fresh FM wo nítorí pé ẹ̀tanú lásán ló fẹ́ fi ṣe kò tiẹ̀ kúkú ka Olúbàdàn kún gan gómìnà tí ò rẹ̀spẹ̀tì ọba odidi Olúbàdàn for that matter bàbá ní ká fi ẹjọ́ rẹ̀ sún Olúbàdàn kábíyèsí Olúbàdàn lọ́jọ́kọ́jọ́ ọmọ yín l'Ajímọ̀bí ẹ pé kẹ́ bá sòótọ́ ọ̀rọ̀ pé kò gbọ́dọ̀ wo Fresh FM ìlú Ìbàdàn ní délé ogun o toríjọ́ tá a bá pa wèrè ìlà tó mọ̀ kó lẹ́bí o ẹ jẹ́ kí Yínká Ayéfẹ́lẹ́ ọmọ ṣe tiẹ̀ ẹ jẹ́ kí Yínká Ayéfẹ́lẹ́ ọmọ múnú aráàlú dùn lọ ẹ fi Fresh FM sílẹ̀ kó sayé ẹ̀fọ́ kì í lé ẹ̀fọ́ nínú àwo ojú ọ̀run tẹ̀yẹ ẹ̀fọ́ láì faragbóra inú igbó teku jẹ̀tẹ́kù ọ̀bá ní fi eku níràn Fresh FM
ò disturb àwọn ọ̀rẹ́ rẹ tó fẹ́ torí tiwọn wo Fresh FM. tó ń gbọ́. Ajímọ̀bí má dán wò. wà á dán tán. kọ́ mọ́ bá a ṣe àṣìṣe wà á ńlá rú kí oyin. tí ò ní ní rẹ́mẹ́dì òun náà ń gbọ́. nínú ìtàn ìgbésí ayé rẹ. tó gbọ́. tó Àkàndá Awíkonko asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. ìpapọ̀ lọ́wọ́. kí ni baba ńlá kú ọlọ́rọ̀ ó ṣètò bá gbọ́ gan. nọ́mbà báyìí. mo kìdá ọ̀rọ̀ sákọ̀. mo jẹ́rìí ẹ. ẹ mọ̀ mí mo tún lè fa ayọ̀ nígbàkúùgbà. àbí. ẹ láìkí péèjì mi lórí Facebook. Àkàndá ọ̀rọ̀ Awíkonko. tàbí kẹ́ subscribe sí YouTube channel mi bákan náà. Àkàndá ọ̀rọ̀ Awíkonko. ọlọ́run ò ní ṣe mí ní arúgbó àti wọléwọlé ń tèmi. àjùwà ṣe o. àṣẹ o. má wò ó lè wo Fresh FM Ajímọ̀bí má wò ó lè wo Fresh FM Ajímọ̀bí má wò. má yà rọgùn ọmọ Fresh FM Ajímọ̀bí má wò ó lè wo Fresh FM Ajímọ̀bí.